àwọn ti Kwara tí ẹ̀sọ́ yẹn ìbẹ̀rù mo fẹ́ mú ìbéèrè wá. èyí tó tó bẹ ṣe ń sọ̀rọ̀ yẹn sọ pé àìrí jẹ àìrímu ló jẹ́ kí àwọn èèyàn dàbí. ṣé àwọn ti Kwara yẹn báyìí ṣé àìríjẹ pé wọ́n ní àwọn ìbọn tí wọ́n gbé dání káàdì pé ní àìríjẹ tàbí àìlákàtì fún ìjọba. My dear sister, Ọlọ́run má mú yàn o. Ṣé tó bá wà nílé tó jẹun tó lọ ibi iṣẹ́ tó dé nǹkan tó bá bọ̀ níbi iṣẹ́ àtàwọn ọmọ kílẹ̀ gbé dé láti skul yìí lé ní ó ń wọ kẹ́ẹ̀dà wọn náà tún máa wò pé mo lọ ibi iṣẹ́ lọ́la orí ọ̀gá ẹ̀ tuntun ti fún ẹ ní nǹkan ṣe. Òyìnbó ní an idle land is a devil's workshop. Nígbà tí ò sí kankan tó máa kejì ẹ lọ́kàn ẹ̀ èṣù á wọ bẹ́ẹ̀ bí ò bá jẹ́ pé irú yẹn Ọlọ́run ṣe dá ẹ ló dẹ́ lòmíì ṣé iṣẹ́ tọ́lọ́run rán ẹ ni pé kó lọ gé orí àwọn èèyàn kó ya ikùn wọn ṣé ọpọlọ wà nù yẹn wọ́n ti sinwin pátápátá ni wọn ò dẹ̀ ní bọ́nú ẹ̀ á jẹ dẹ́ndẹ́ ìyá yẹn torí kí ló ṣe fún wọn. Ìjọba ló ń láti dìde ńlẹ̀ pé irú ẹ̀ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ nǹkan tó dẹ̀ yẹ kíjọba ti ṣe kí ló ń pè níjọba my dear sister kí ló ń pè níjọba government. The first responsibility of any government is to protect the lives and properties of the people. Kí náà wọ́n ṣe? Aṣọ títí ọ̀nà ò gbọ́. Aṣọ sọ̀sọ̀sọ̀sọ̀ ẹlẹ́ ò gbà. Àtúgbélù sílẹ̀, àtúfẹ̀nu wí. Create state police. In addition, create local government police. Federal police ìyá yìí wà. Ṣé tí local police bá wà tó wọ̀lú? Wọ́n ní wo pé kílẹ̀ ń bọ̀, kílẹ̀ wá ṣe. Nítorí àwọn náà ti níbọn tiwọn. Ìmọ̀ ló wọ̀lú. Kó tó pe national police dé gbogbo nǹkan tó ti ṣe. Aṣọ sọ́fì títí ọ̀gbẹ́ni tó wà ń bẹ dìde lórí àpótí ẹ̀ kó lọ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ and protect the lives of people, the poor people of this country. That's your first responsibility. Ṣé o ti ṣe? Gbogbo àwọn tó náà wà níjọba is a disgrace to this nation. Aṣọ ẹ mú local police. Amẹ́ríkà ta lọ kọ́pì kíní tó ń ṣe. Bó bá débẹ̀ o. County police wà o, local government yẹn o, state police tún wà o, then national police tún wà o. Tí wàá rí in each state wọ́n tún wà ní national guard. Tí kìí iṣẹ́ ìwàhálà yẹn bá pọ̀ ju àwọn ti county police tó pọ̀ ju ti state police wọ́n á gbé national guard jáde bíi sójà ni. Ìwọ kí la ní? National police èèyàn mélòó ló wà ńbẹ̀ population mélòó ló ní tó máa fi jẹ́ pé a lè wo àdúgbò kí àǹfààní wà kí ìlọ́ra wà kó sùn sílé ẹ kó sùn kó yàkàtà báyìí kó sùn mọ́jú láì jẹ́ pé nǹkan kan ń bọ̀. Àwọn kan ti wà tó máa ti dúró tẹ̀ ń sanwó fún wọn pé àwọn náà máa ṣọ́ yín. À ń ṣe ẹrẹ̀gbẹ́ kiri ṣé à lè sanwó ẹ̀ owó tó ń jí sí ṣé ò lè fi san kí wá ní àǹbòsí tó ń ṣe kí ló fà. I was a member of that constitutional review committee pé national police mélòó ni wọ́n bí ìlú ìṣe tóbi tó kò síbi tèmi ò tí ì dé ìlú yìí o. Èèyàn dẹ̀ wà tó bá gbà àwọn ọmọ yẹn ṣiṣẹ́ tí bá mú wálé wá jẹun
wọ́n dẹ̀ níṣẹ́ tó máa ṣe. Tí wàhálà bá wà ládùúgbò, community ní iṣẹ́ police. Tí wàhálà bá wà, á pe ọ̀gá wọn pé kí lẹ̀yin àwọn ọmọ tó gbé bí tó ń sùn ní olè tó wọlé. Torí tó bá di lóru tẹ̀yin wọnú yàrá tẹ́ lọ sùn, iṣẹ́ tán fún wọn náà ṣe pé ọ̀gbẹ́ni kí ló ń wá ń bí o, ilé ta ló ń lọ o, kí lorúkọ ẹ o, mo lo ti ń bọ̀ o, ta ló fẹ́ rí, ẹ wá láàárọ̀. Ọ̀nà níbọn tó o bá ti lè wá láàárọ̀ kọrí síbi tó ti ń bọ̀, kò lè réèyàn kankan o. Iṣẹ́ tọ́lọ́pàá ṣe yẹn, náà ṣe yẹn, it is optimum disgrace nǹkan tó ṣẹlẹ̀ yẹn. Torí àwọn ẹni ẹlẹ́ni wọ́n kàn dáná gbọ́ náà sọ pé àwọn kan ń bọ̀ wá pé wọ́n fẹ́ wá kọ lẹ́tà, báwọn fẹ́ wá ṣe evangelism, wọ́n fẹ́ wá sọ bí iṣẹ́ Olúwa ṣe tó. Ní gbogbo àwọn èèyàn kúra wọn àfìgbà tó bẹ̀rẹ̀ sí gé wọn gégúgé. Ṣé irú ìyẹn ló yẹ kó máa bá wa Nàìjíríà? Ó mọ nǹkan tó dùn mí jù bẹ́ẹ̀. Mo ìwà military ń gbà yẹn, mo wà civil servant. Kò dẹ̀ sí civil servant tó wà ń gbà yẹn. Government tó wà, gbogbo wa náà ní certain percentage of our money, salary tá a máa gbà lọ múnú ẹ̀. Àwa la yọ South Africa débi tó ń délé ní Rhodesia. Òyìnbó tí Murtala Muhammed lọ sọ pé enough is enough. The British must get out of Rhodesia. Ló di kí ló ń pè wọ́n léni náà? Zimbabwe léni o. Àwọn Nàìjíríà ni o. Mandela, release of Mandela. Àwa ni a wà níwájú o. Ta ló wà níwájú Rhodesia? Àwa ni o. Central Congo, àwa ni o. Liberia, Sierra Leone, Somali, àwa ni o. Ta sọ̀lúdẹ̀rọ̀ mẹ́ o. Wọ́n gbé president wọn, first president wọn, nígbà tí wàhálà yẹn pọ̀ jù tán láwọn fẹ́, àwa la gbé wá sí Nàìjíríà, ibi yìí ló kú sí o. Tó ń jẹun gọ́ọ̀mẹ̀ntì o. Thabo Mbeki ní South Africa ń jọ́ náà lọ́hùn, ibi lóun náà wá o, ló sá wá o. Àgbowó lọ́wọ́ kankan nu mọ́ o. Wá di tara wa. À ń ṣe fẹ́, à ń ṣe fò, à ń ṣe wòlà, à ń ṣe. Àbí nǹkan mi wọnú ẹ̀ ni. Okay. Àwọn tó pa wọ́n ti lọ sí. But àwọn tó pa wọ́n, kí irú ẹ̀ má ṣẹlẹ̀ mọ́, kí la ṣe sí? Nothing. Ṣé orí ń sìn? Ọ̀yọ́ ti lọ ra plane, surveillance plane. Gbogbo boundary wọn gbogbo kán máa patrol ẹ̀. Pé kán má ra àwọn kan tó ń ṣe wúlẹ́wúlẹ̀ tó ń bọ̀. National police ò lè ṣe o. You need, in addition, ká tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú state police. Eventually, we must have local government police in addition to state police and then national police. For God's sake. Ó ká mi lára, sójà ni mí. FM